ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó. Gbogbo ọmọdé tá a bá kìlọ̀ fún kọ́ ló máa gbọ́. Àwọn mìíràn tá a sì kìlọ̀ fún wa pera wọn ní kìlọ̀. Ẹ wo ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn òde kúrò ní ìtàn ṣé ó sẹ̀ sọ́dọ̀ yìí lọ́lẹ̀ Elédùmarè. Ọdún ayọ̀ lèmi àti ẹ̀yin máa ṣe. Ọdún yìí a ò ní bá lọ láṣẹ Èdùmarè. Ẹ wá nǹkan fìdílé nǹkan. Ẹ jẹ́ ká gbórin díẹ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yìí Àgbàlá náà yẹn wọ̀nyí. Orí ètò ojú ìwé la wà. Ẹ wo ibi tí mo ti rìn kìtìkìtì tí mo ti rìn kàtàkàtà ibẹ̀ ni mo ti jábọ́ gbà ló bá dórí póòsì kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin ará mi nílé. Ibi arákùnrin kan ló ní kò ń ṣe pàrárá ní tí àwọn èèyàn mọ̀ sí birthday surprise fún ìyàwó ẹ̀. Ó sì gbé kéèkì wá ní tí a mọ̀ ní èdè Yorùbá sí àkàrà òyìnbó. Ẹ wo ẹ̀yin èèyàn ìtẹ́lọ́rùn ó mọ̀ dáa gan nílé ayé yìí o. Bó ṣe ń jó tó ń kọrin ẹni lọ́jọ́ ìbí rẹ̀ ìgbàṣẹgbà ó ṣàwo. Bẹ́ẹ̀ ni arábìnrin yìí ló bá ní kò ń gé kéèkì lọ́pọ̀ bá bà nǹkan kankan ló bá di páálí iPhone 14 Pro. Ẹ̀yin èèyàn mi mò ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ẹni ó jìnnà ló bá di páálí iPhone nígbà tí arábìnrin yìí tó fi máa ṣí páálí náà ló bá ní what the fuck is this? Kí ni gbogbo yamayama yìí ṣé wọ́n ń díẹ̀ ní àbí kí ni lẹ́yìn láti ọjọ́ tí mo ti gbé kí ni lẹ́fọ̀. Ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn o tí èyí tẹ̀ ń gbọ́ mi ló bá di pepper yam scatter iṣu atayanyan ló bá di kí ló dé kí ni orí nínú páálí iPhone yìí jẹ́ ká mọ̀ ìdí tó fi ń pariwo. Ẹ̀yin èèyàn èso apple lórí nínú páálí yìí èso apple bíi bò nínú páálí ó sì ní pé iPhone lòun fi ọkàn sí pé bó lọkùnrin tóun ti ń fẹ́ láti bí odidi ọdún méjì ṣe máa wá wò ṣùnṣùn tó jẹ́ pé apple èèlò náà ń ta apple lọ́jà tó wọ́n jù lápò kan àbọ̀ ó lápò kan sì wà ó wá jápù ní ó fún òun ní ọjọ́ ìbí bó ṣe máa mú pálí tó sọ lù ú láyà nu ibi tó ti sọ pálí lù ú láyà ní kọ́kọ́rọ́ mọ́tò bá bọ́ ọ àti ríǹgì ṣòfẹ́mi. Ẹ̀yin èèyàn mi nílé lóko tó bá jẹ́ ẹ̀yin ni arákùnrin yìí kí lẹ máa ṣe lẹ́yìn tó ti ṣépè tó ti sọ pé ó ti parí tó ti ní ó ti tán tó bá jẹ́ ẹ̀yin arákùnrin yìí kí lẹ máa ṣe. Ẹ jẹ́ ká gbọ́ àwọn èsì àwọn nǹkan tí àwọn ènìyàn sọ ní abẹ́ póòsì yìí kí làwọn èèyàn sọ gan. Ẹ wo ẹnìkan ní gbogbo wa láti di motivational speaker pàpàǹdodo. Ẹ wo ẹ kú ọ̀rọ̀ tí ń sẹ̀gbẹ́ ní tó bá yín nìyẹn ebi ò jẹ́ kémi ríran ẹ jẹ́ kí n ríran wíwájú. Ẹnìkan náà bọ̀ ó ní pé ẹ tó máa lórí kò ní fìlà ẹ tó sì ní fìlà lórí ẹ tó ní bàtà kò lẹ́sẹ̀ ẹ tó lẹ́sẹ̀ kò ní bàtà. Ó ní pé láti ọjọ́ tí wọ́n ti bí mi sáré títí mo fi pé ọmọ 500 ọdún n ò tí ì rẹnira kéèkì happy birthday fún mi débi tí ń tiẹ̀ wá rí apple tí ń jẹ nínú ẹ̀ ó tó bá jèmi náà ṣe èyí fún ó ní ìwúfà mọ́ra ń kẹnu bọ̀ lẹ́nu sọ pé olówó orí mi o ọkọ mi olólùfẹ́ mi ó ní ń kọrin ìfẹ́ fún kódà alẹ́ àwọn ayàtọ̀ ìdájọ́ òsì ní dédé. Ẹnìkan ní bó ṣe sọ pé ó ti tán yẹn ó tán náà nìyẹn o kò sí àní irú obìnrin báyìí tí èèyàn bá gbé sílé tó bá fi ilé rọtí tó fi ọ̀nà kó broka kódà tó bá di ọjọ́ tí lé dá tó bá ti ọjọ́ tí kò sí arákùnrin yóò kó gbogbo ẹni létà yóò sì fi lélẹ̀ lọ. Ẹnìkan ní arákùnrin náà kò kù ó sì lè jẹ́ pé àwọn tí ò kì í tọ́jú ìyá wọn lé tán tọ́jú ọmọ lọ́mọ ni ṣé dandan ni kó ra mọ́tò ọmọ lọ́mọ ni ṣé dandan ni kó fún ẹ̀bùn wo ló fún ìyá ẹ rí èmi kan mo sọ bẹ́ẹ̀ o lábẹ́. Ẹnìkan ní my gender na don come again ó ní pé ẹ̀bùn lẹ̀bùn jẹ́ ìbàjẹ́ apple ìbàjẹ́ ohunkóhun tí kì í ṣowó ẹ̀ ló fi rà ó yẹ kó mọ bí wọ́n ṣe ń dúpẹ́. Àríjù báyìí lọ lórí ètò ojú ìwé lónìí a ó máa pàdé ara wa lọ́sàn-án.